أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم. gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ àfáà wa káàkiri ayé afọlọ́run ọba kí Ọlọ́run ọba ò ní fi ń sílẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ jẹ́ pásítọ̀ náà káàkiri ayé a kí Ọlọ́run yóò máa dúró ti ẹnìkọ̀ọ̀kan yín, yóò máa dúró ti ẹnìkọ̀ọ̀kan tiwa náà. Obìnrin kan ń bẹ lórílẹ̀-èdè yìí ní ọwọ́ ọ̀tún rẹ̀ ó gbé òṣùwọ̀n dání. Obìnrin kan ń bẹ, obìnrin kan wà lórílẹ̀-èdè yìí. Obìnrin kan wà lórílẹ̀-èdè yìí. Ní ọwọ́ ọ̀tún arábìnrin yẹn ó gbé òṣùwọ̀n dání. Ní ọwọ́ òsì rẹ̀ ó mú idà dání. Wọ́n wá mú aṣọ, wọ́n fi di arábìnrin náà lójú. Kí lẹ rò pé orúkọ obìnrin yìí ó lè máa jẹ́? Obìnrin tí mò ń ròyìn rẹ̀ fún wa yìí, ẹni tó bá mọ orúkọ rẹ̀ lábẹ́ comment mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi. Mo ní obìnrin kan ń bẹ lórílẹ̀-èdè yìí, lọ́wọ́ ọ̀tún rẹ̀ ó gbé òṣùwọ̀n dání. Lọ́wọ́ òsì rẹ̀ ó mú idà dání. Ṣùgbọ́n obìnrin yìí ó fọ́ lójú, tàbí ká sọ pé wọ́n dì lójú. Mi tí ìfẹ́ dárúkọ arábìnrin yẹn torobìnrin dáadáa ni. Ó níwà púpọ̀, ó sì ṣèyàn púpọ̀. Ṣùgbọ́n idà tí ń bẹ lọ́wọ́ arábìnrin yìí, kò mọ̀ sẹ́ni tí ò lè fi bájà o. Kódà arábìnrin yìí a máa fi idà yẹn pa ọmọ rẹ̀. Arábìnrin tí mò ń sọ yìí, torí pé afọ́jú ni, ó mú idà dání. Ó dẹ̀ gbé òṣùwọ̀n dání. Ó wá fi ọwọ́ kejì tí ò ṣe nǹkan kan, ó fi ọwọ́ yẹn, ọwọ́ kejì yẹn, ó wá fi mú idà dání. Tárábìnrin yìí bá wá fẹ́ jà, kò sí ẹni tí kò lè fi idà yẹn bá jà. Ní arábìnrin tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí, mo nígbàgbọ́ pé gbogbo wa la mọ arábìnrin yìí. Òfin ní ń jẹ́ bẹ́ẹ̀ o, òfin ní ń jẹ́ bẹ́ẹ̀ o. N tí ń jẹ́ òfin, àánú ni òfin jẹ́ fún ẹni tó bá jẹ́ kíni, ẹni tó bá ń pa òfin mọ́. Òfin sì jẹ́ ìkà fún ẹni tó bá ń rú, ẹni tó bá ń bà tàwọn èèyàn jẹ́. N tí ń ṣẹlẹ̀ nílùú Ìṣẹ́yìn, ẹ má jẹ́ ká fi ẹ̀sìn ṣe ìdájọ́ rẹ̀ o. Ẹ jẹ́ ká fi ìjọmọnìyàn, oníkẹ́ ẹ jẹ́ ká fi gbé ìdájọ́ lé lórí. Torí tá a bá ní ká mú ọ̀rọ̀ ẹ̀sìn wọ̀, ọmọ àdìfọ́pọ̀ mọ́yọ̀. Àwọn tí wọ́n ní ìwà gidi ṣùgbọ́n tí wọ́n á jẹ́ mùsùlùmí á di ọ̀tá wọn. Àwọn tí wọ́n jẹ́ èèyàn gidi ṣùgbọ́n torí pé religion differences a máa di ọ̀tá wọn. A dẹ̀ ń pariwo pé ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni. A dẹ̀ ń practice ẹ̀ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin àfáà wa nílùú Ìṣẹ́yìn, mo gbé kúdòsì fún yín, ẹ kú sùúrù. Islam ò ní ká gọ̀ o.
Islam ọ̀dẹ̀ ní kán yàn wá jẹ ká wá gbé ọwọ́ lẹ́rán ara o. We will not tolerate nonsense. Ẹni tí mò ń sọ yìí tó bá lọ jásí pé mùsùlùmí kan ló fẹ́ yan kìrìsìtẹ́nì jẹ, I personally I will not tolerate that. Why táwa rí èèyàn kan tó jẹ́ pé òun lè yàn burúkú? Gbogbo Christian kọ́ lè yàn burúkú o lọ́dọ̀ ti tèmi o. Nínú àwọn ọmọ ìyá mi Christian bẹ́ẹ̀ nù wọn o. Tá dẹ̀ jẹ́ èèyàn rí sí mi. Gbogbo àwọn ọmọ ìyá mi tá jẹ́ Christian wọ́n dá tán léèyàn. Wọ́n dá tán léèyàn. Ẹ̀sìn nìkan ló yàtọ̀ láàrin wa. A dẹ̀ ń ṣàṣìpọ̀. Bẹ́ẹ̀ náà nílùú Ìṣẹ́yìn. Àwọn tí wọ́n jẹ́ èèyàn gidi ń bẹ nínú àwọn tó jẹ́ Christian wọn nílùú Ìṣẹ́yìn. Ṣùgbọ́n dèdè eléyìí tó fọ́gi mọ́ èèyàn lórí yìí tó wá lọ kó invite àwọn fake soldiers. This is attempt murder. Criminal case ni case yẹn o. Criminal case ni. Attempt murder ni. Wọ́n kàn yàn kan lẹ́sẹ̀. Wọ́n fọ́ yàn kan nígi lórí. Wọ́n wọ́ yàn kan nílẹ̀ túrútú. Tẹ́wọ́n ẹ̀mí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó bá bọ́, kí ni tá a fẹ́ máa sọ? Tó bá lọ já pé sí pé mùsùlùmí kan ló dánwò sí kírísítẹ́nì orí social media ó ti kún lákùnfàyà. Ẹ mọ̀ ṣe tá a bá fẹ́ kọ ẹ̀gbin. Tínú ń bí wa tá a fẹ́ kọ ẹ̀gbin. In tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ ni pé àwọn oníjàgídíjàgan yẹn tó ti dé o. Àwọn alákatakítí tó ti dé o. Ó nìyẹn o. Tẹ́ṣinṣin bá ń jẹ elégbò. Àwọn èèyàn ò ní rí. Ṣùgbọ́n tẹ́légbò bá bẹ̀rẹ̀ sí ní pa ẹṣin tí wá ń jẹ. Ìgbà yẹn la yá wa máa pa pé ń jẹ ẹṣin. Ẹ sá fún wèrè ní ń jẹ ẹṣin. Ṣé ẹ rí báyìí o? Ẹrú kan ní máa mú ní ẹbúgba ẹrú. Irú ẹni tó dá wàhálà yẹn sílẹ̀ nílùú Ìṣẹ́yìn. Ṣé ẹ rí pé yẹn fẹ́ dá wàhálà ẹ̀sìn sílẹ̀? Àwọn tó jẹ́ èèyàn rẹ nínú Kírísítẹ́nì tí ń bẹ nílùú Ìṣẹ́yìn tí wọ́n jẹ́ oníwàáre tán níwàáre. Ṣé ẹ mọ̀ pé tí wàhálà yẹn bá ṣẹlẹ̀ kò ní sí pé èèyàn rẹ lè yàn kan mọ́ láàrin Kírísítẹ́nì. Mùsùlùmí àti Kírísítẹ́nì láwọn tó ti jẹ́ pé bóyá nínú fámìlì kan a rí Kírísítẹ́nì a rí Muslim tá máa jọ jẹ́ fámìlì. Tírú wàhálà yìí tó bá escalate nílùú Ìṣẹ́yìn tá bẹ̀rẹ̀ sí ní bára wọn jà tá bẹ̀rẹ̀ sí ní para wọn. Ẹ dákun nínú tó sì tètè pa odidi ìlú run wàláhì òun ni ìjà ẹ̀sìn wà. Ìjà ẹ̀sìn ó sọ ìlú dé rújú ju nǹkan mi lọ. Mi ń bẹ lọ́run rẹ o. Mi ń bẹ lọ́run ìjà ẹ̀sìn ní lórílẹ̀-èdè Nàìjíríà yìí. Mi ń bẹ lọ́run rẹ̀ ká tó wá sọ odidi nínú ìlú kan tó jẹ́ tí ìṣèlú ìlú tójú kára wọn mọ́. Ọkọ àti ìyàwó ọmọ para wọn ní ìsìn tí jẹ́ ìsìn bá ṣẹlẹ̀. Tọkọ bá jẹ́ Mùsùlùmù tí ìyàwó jẹ́ Kírísítẹ́nì tí jẹ́ ìsìn bá ṣẹlẹ̀ ọkọ àti ìyàwó ọmọ para wọn ní ìsìn. Tí jẹ́ ìsìn bá ṣẹlẹ̀ ẹ̀gbọ́n àtàbúrò wọn á dojú ìjà kọra wọn. Ṣé ni pásítọ̀ kan wá fẹ́ dá wàhálà ìjà ìsìn lẹ̀? Èmi jẹ́ kó yé wa pé tá a bá fẹ́ àdírẹ́sì kéèsì yẹn mo rọ̀ wá ni. Èmi ń ṣe léyìí ta'awwanu 'ala al-birri wa taqwa wa la ta'awwanu 'ala al-ismi wal-'udwan. Tó bá jẹ́ pé mùsùlùmí kan ló dẹ́rù tó ṣẹlẹ̀ yìí wò nínú ẹni tí ó jáde tó máa kí pọ̀rípọ̀pọ̀ mùsùlùmí yẹn pé Islam ọkọ wa nẹ́rù wà yìí ní mo wà o. Mo wà nínú ẹni tó kọ́kọ́ máa jáde. Tó bá jẹ́ pé mùsùlùmí kan ló dẹ́wò tí yóò máa fi lélẹ̀ pé torí pé gbogbo tó bá lè ta ẹrẹ̀ bá Islam tí wọ́n fi wá máa táàyè gbogbo àwa mùsùlùmí gẹ́gẹ́ bí oníjàgídíjàgan ẹni tí ò fẹ́ àlàáfíà ẹni tí ń dàwùjọ rú èmi kì í fẹ́. Islam means peace. Àlàáfíà ni ànábì wa preach. Ọlọ́run wa ṣeun
mùsùlùmí kọ́ ló dá wàhálà alẹ́ o ọmọ ìyá ayé kìrìsìtẹ́nì ló jẹ̀bi báyìí o ẹ̀yin kìrìsìtẹ́nì tẹ́ wà lórí social media ẹ jáde ẹ sọ sọ́rọ̀ yìí ṣé n tí arákùnrin ṣe sọ dáa kò dáa o ìwà tó wù burú o and ọ gbọ́dọ̀ fèsì òfin. ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí lù sẹ́yìn ẹ má ṣèdájọ́ lọ́wọ́ ara yín mọ́ bẹ́ẹ̀ ni ẹ má fa wàhálà ẹ má bẹ̀ ní kankan jà ṣùgbọ́n ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ àwọn amòfin wọ́n gbọ́dọ̀ àdírẹ́sì ọ̀rọ̀ yìí àwọn tó rí wọn pé tí wọ́n fẹ́ràn justice tí wọ́n kì í ṣalábòsí wọ́n gbọ́dọ̀ àdírẹ́sì ọ̀rọ̀ yẹn wọ́n gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ yẹn kì í sọ̀rọ̀ à ń bẹ̀bẹ̀ kì í sọ̀rọ̀ ẹ̀bẹ̀ ní poli kí ló dé tí ọlọ́pàá máa bá kírímínà bẹ̀bẹ̀ kí ni erísì tí ọlọ́pàá máa bá kírímínà bẹ̀bẹ̀ àwọn tó yẹ kán gbófinró àwọn tó yẹ kí wọ́n mú ẹni tó ṣẹ̀ kí wọ́n mú bọ́ sí gbangba òfin kí òfin ó ṣe ń tótó tó bá jẹ́ pé mùsùlùmí ni bí mo ṣe ń sọ iná ni màá ṣe máa sọ pé òfin gbọ́dọ̀ prevail justice must prevail justice must done. tá a bá fẹ́ kí àwùjọ ó tò káwùjọ ó dáa kí ló dé tá a máa fi ọwọ́ bo òfin lójúmọ́lẹ̀ gbogbo tí ọ̀jẹ̀kú ilé-èdè ó tò náà nìyẹn o n tá à ń sọ nìyẹn o tá a fi ń sọ pé n tó ba orílẹ̀-èdè yìí jẹ́ ó ní ẹ̀sìn. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí ẹ̀sìn tẹ́ ẹ jẹ́ CAN president in Ìsẹ́yìn I'm calling you into this matter you should not support that pastor unless ẹ fẹ́ kí a kó yín papọ̀ pé lóòótọ́ ó ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Christian nílùú Ìsẹ́yìn lẹ dojú ogun kọ àwọn mùsùlùmí torí pé tó bá jẹ́ pé tí pásítọ̀ yìí ṣe ẹ̀sìn yín kọ́ ló kọ́ ẹ̀sìn yín kọ́ ló fara mọ́ ẹ̀yin kọ́ sì lẹ́ràn tẹ́ ẹ sì fẹ́ àlàáfíà ó yẹ kẹ́ ẹ sọ̀pọ́ọ̀tì àwọn mùsùlùmí láti gbé pásítọ̀ yẹn lọ sílé ẹjọ́ kí ìdájọ́ kó ṣe ń tọ́tọ́ àti ń tọ́yẹ fún un ìgbà yẹn ní gbogbo àwọn mùsùlùmí lù sẹ́yìn wọn tó mọ̀ pé lóòótọ́ ẹni ire nìyí olólùfẹ́ àlàáfíà nìyí ẹ fẹ́ ìpalára fún ẹ̀sìn míì ṣùgbọ́n lópin ìgbà tẹ́ ẹ bá ti ń pọn máa yẹn kiri tẹ́ ń sáré lọ sókè lọ sísàlẹ̀ pé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe é tẹ́ ń bẹ̀bẹ̀ ká dáríjì ọ̀rọ̀ eléyìí kì í sọ̀rọ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ àwọn nǹkan kan ń bẹ ẹsẹ̀ jẹ́ máa là kọ̀ láàánú ṣẹ́sìn ẹ̀sìn rẹ̀ lọ́kọ́ my brothers and sisters ẹ má jẹ́ ká fẹ̀sìn gbà o má jẹ́ ká fẹ̀sìn gbà ẹ o tó o bá ń ṣe bísínẹ́sì téèyàn kan bá ń fi ọ̀rọ̀ ẹ̀sìn tí tó bá ń ti ọ̀rọ̀ ẹ̀sìn bọ̀ ọ̀rọ̀ bísínẹ́sì fún ẹ dákun ẹ wọ láì ẹ̀sìn tájọ́ ń ṣe ẹ dákun ẹ gbàyè tí mo ní lọ́yìí ó ní kọ́ gbàyè tó o ní lọ́kọ̀ dẹ̀ pé ọ wá ti torí ẹ̀sìn ọba gbà ó ti sọ́ọ̀tì láyé tiẹ̀ nìyẹn àwọn nǹkan kan ń bẹ àní ìdí kí láàrin ènìyàn sí ènìyàn ló wà kò tí ì dọ́dọ̀ Ọlọ́run. èyí tí bá ń bẹ láàrin ènìyàn sí ènìyàn ẹjọ́ yanjú ẹ̀. ọ̀rọ̀ justice là ń sọ yìí ọ̀rọ̀ òfin ẹni tẹ́niyẹn ṣe ń tó bójúmu ni so kò bójúmu o bí ò ṣe bójúmu yẹn wàzàmà kí lófin sọ kí lófin wí lórí ẹ̀. ẹ jẹ́ kí àwọn amòfin kí wọ́n wò tó bá jẹ́ pé ń tó ṣe ó tọ́ kan dálẹ̀ kọ́ máa bọ̀ lé fi ṣùgbọ́n tó bá jẹ́ pé ń tó ṣe ọ̀tọ̀ ẹ kán èèyàn kan lẹ́sẹ̀ ẹ fọ́gi mọ́ èèyàn kan lórí lọ́jọ́ ọdún ẹ wọ́ èèyàn kan tuurutu ẹ já àwọn ẹlẹ́yà sí òòhù séèyàn bójúmu ẹ má jẹ́ ká sẹ́ẹ̀rì ní tí mò ń sọ yìí mi ń sọ nítorí pé báyà mo jẹ́ mùsùlùmí o tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì ni mùsùlùmí kan àráàsì bí wọ́n ṣe àráàsì tí èmi Abdul Hakeem Àmọ̀fẹ́ Ọládọ́gba tí mo bá rí nírí pé tí mo bá mọ̀ pé wọ́n fẹ́ yan ẹnìyẹn jẹ ni wàláhì I will not support that Muslim èmi ò kí ń sọ mi ní support alábòsí láyé.
ṣẹlẹ̀ yẹn o mùsùlùmí kan ló fẹ́ yan pásítọ̀ jẹ tàbí ó fẹ́ yan kìrìsìtẹ́nì jẹ tí mo mọ̀ I will never support that Muslim. Èmi ò ní support ẹni tí yàn jẹ láyé mi irrespective of irú ẹ̀sìn tí irú ẹni bí ó bá gbé lọ́wọ́. So nígbà tá à ń support Christian láti gba ẹ̀tọ́ rẹ̀ fún. So màá wá máa wo ọmọ ìyá mi tán fẹ́ yàn jẹ tó jẹ́ mùsùlùmí. So màá wá máa wo ọ̀ràn. But possible. Let us call a spade a spade. In tó lè mú àwùjọ tò, ó ní kí gbogbo wọn jọ panupọ̀ bá ẹni tó bá sa ìdáwí. Ṣùgbọ́n láti máa ṣe cover up. Ẹni tó ṣe tí ọ̀dá tó yẹ ká jẹ́ kó mọ̀ pé tó ṣe ọ̀dá. Táwa ń ṣe cover up, yóò tún ṣe tó lágbára jù báyẹn lọ́jọ́ mi. A ṣe tó lágbára jù yẹn lọ ní ọjọ́ mi. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ camp president, gbogbo ẹ̀yin pastor Christian nílùú Ìṣẹ́yìn. Ẹ fúnra yín ẹ gbé pastor yẹn lọ sí ilé ẹjọ́. Ẹ fà lé àwọn àfáà yẹn lọ́wọ́. Àwọn àfáà rẹ̀ dé. So gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àfáà wa nílùú Ìṣẹ́yìn, ẹ dákun ẹ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àwọn tí wọ́n mọ̀fin ti ń fi òfin tó. Gbogbo mùsùlùmí àgbáyé wọ́n dẹ̀ ń fi ọkàn bá ti ń ṣẹlẹ̀ nílùú Ìṣẹ́yìn lọ. Àwọn tí ó máa fàdúrà ràn lọ́wọ́ máa fàdúrà ràn lọ́wọ́. Yóò dáa fún yín pópó láṣẹ yìí. Ń tá a fẹ́ nìyẹn. Tí mùsùlùmí kan bá ṣe tí ò dá sí Christian, ẹ má jẹ́ àti torí pé jẹ́ mùsùlùmí káwá máa ṣàbòsí. Ẹ má jẹ́ àti torí pé kìrìsìtẹ́nì kan ṣe tí ò dá sí mùsùlùmí káwá yìí torí pé kìrìsìtẹ́nì ni káwọn kìrìsìtẹ́nì wa máa gbè lẹ́yìn. Ìyẹn ni ó jẹ́ ká yóò tò lénìí. Kò jẹ́ ká yóò tò. Let us call a spade a spade. Gbogbo ọlá ṣe yìí ẹni ó bá ṣe tí ò dá ẹ jẹ́ apanupọ̀ bá wí. Ẹni tí pásítọ̀ yẹn ṣe nílùú Ìṣẹ́yìn ọwọ́ òsì kò dáa. Kò dáa ní ìjọmọnìyàn kò dáa. Àdúgbò ẹ̀yin ará àdúgbò ládùúgbò síra wọn. Omi àdúgbò máa ń tòrò ní kò gbọdọ̀ rú. Èmi tẹ́ ń wò yìí ọjọ́ Kírísímàsì mo máa ń kí àwọn tí gbogbo àwọn tó bá jẹ́ Christian ẹni lórí social media wọ́n ti gbé fídíò mi kan tó fẹ́ràn tí mo lọ kí gbogbo àwọn Christian tó jẹ́ pastor ládùúgbò mi ṣebí torí pé agbọ́ra wa yé ni àìsọ̀tàn ara wa àbára wa jà. Àjọ ń tún àdúgbò ṣe ni. Àjọ ń ṣèpàdé bádùúgbò ṣe tòrò ni. Títí tí bàbá yẹ ládùúgbò àjọ ń tún ṣe ni. Èmi pẹ̀lú àwọn pastor lájọ. Ní sátidé àná yìí a sì tún jọ títí àdúgbò wa ní sátidé àná èmi àtàwọn pásítọ̀ àdúgbò wa àtúnjọ ṣe àwọn títì tí drainage ti fẹ́ máa bàjẹ́ àtúnjọ péjọ ṣe ìyẹn lánàá ni. Kódà àtún 1000 àtún fi àjọ lélẹ̀ tàtún every Sunday ẹni tí ń dá 2000 dá ẹni táwọn tàtún dá láàrin ara wa. Àwọn pásítọ̀ tí ń bẹ ládùúgbò mi they are more than 10. I happen to be the only àfà láàrin wọn. A dẹ̀ ń gbégbé àlàáfíà. À ń gbégbé àlàáfíà. Kò sí wàhálà. Pásítọ̀ yóò gba chọ́ọ̀chì rẹ̀ lọ. Èmi náà ó gba mọ́sálásí tèmi lọ. Kí ló fa wàhálà níbi yẹn? Kò sí wàhálà níbi yẹn. Káwá máa bára wa jà títí àdúgbò owó ti bàjẹ́ o. Tọ́lá àní jọ sí ẹnìkan kò ní dá sí. Tèmi bá dá sí àwọn ò ní dá sí. Táwọn bá dá sí èmi ò ní bá wọn dá sí. Tó bá jẹ́ pé ṣe tiẹ̀ kí n ṣe tèmi lájọ fi ń ṣe. Inú ayé tá a wà yìí àti pásítọ̀ o àtàfáà o àti babaláwo àjọ ní ayé ni. Ọlọ́run jọ dá wa sínú ayé ni. Àádẹ́jọ lu ayé gbó ni. Àjọ máa lu ayé gbó ni. Humanity is very, very important. A ní láti ṣe dáadáa síra wa.
lórí ọ̀rọ̀ humanitarian ìbáṣepọ̀ láàrin ọmọnìyàn nípa ọ̀rọ̀ ẹ̀sìn oníkálukú ọ̀lọ́ lọ́tọ̀ọ̀tọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn oníkálukú máa ṣe kínní oníkálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ so pásítọ̀ yẹn nítorí tó fi gaaru ọwọ́ ó máa lọ sọ ní court ó máa lọ sọ ní court gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin àgbààgbà fà nílùú Ìṣẹ́yìn irú ìṣẹ̀lẹ̀ ikọ́ ni wọ́n máa ń gbẹ̀bẹ̀ sí o ẹ má gbẹ̀bẹ̀ o ẹ má gbàbọ̀dè fún Islam o ẹ̀yin àfáà nílùú Ìṣẹ́yìn o gbogbo ẹ̀yin àfáà nílùú Ìṣẹ́yìn pátá ẹ má gbàbọ̀dè o ẹ má gbẹ̀bẹ̀ ló eléyìí kì í sọ̀rọ̀ ẹ̀bẹ̀ bàbá ìmáàmù wa nílùú Ìṣẹ́yìn kì í sọ̀rọ̀ ẹ̀bẹ̀ àwọn tí wọ́n fọ́gi mọ́ lórí rí tó bá jẹ́ pé wọ́n ti kú ṣé bí wọ́n á ṣe máa bẹ̀ yín nìyẹn ẹni tí wọ́n sálàdà tó bá jẹ́ pé bó ṣe kó ti kú ṣé irú ẹ̀bẹ̀ yẹn náà ni wọ́n wá bẹ̀ yín ẹlẹ́àtẹ́kálẹ́sẹ̀ tó bá ti kú sẹ́bẹ̀ náà ni wọ́n wá bẹ̀ yín àwọn ẹlẹ́àtẹ́ yàtọ̀ mọ́ lórí sẹ́bẹ̀ náà ni wọ́n wá sẹ́rí Islam ọ̀kọ́ wa kágọ̀ o Islam ò sì ní ká fi ara nìyàn ṣùgbọ́n Islam ò ní káwa náà ká gbà kí àwọn èèyàn ó fi ara ni wá o ká kò nira wa bá wa o. kì í ṣe tìka o arákùnrin pásítọ̀ yẹn nílùú Ìṣẹ́yìn ó ní ìdí kó dé kóòtù o tí ó bá dé kóòtù yóò ṣe wọ́ọ̀sì o tóun ó bá padà ṣe wọ́ọ̀sì ẹlòmíì tó máa ṣe tó jù báyẹn lọ o mo dẹ̀ nígbàgbọ́ pé àwọn pásítọ̀ nílùú Ìṣẹ́yìn wọn á fọwọ́ sí ní tárákùnrin yẹn sí wọn á fọwọ́ sí gbogbo ẹ̀yin pásítọ̀ nílùú Ìṣẹ́yìn tẹ́ ẹ bá mọ̀ pé kì í ṣẹ̀yin lẹ́rán ẹ má bá bẹ̀bẹ̀ káàkiri o ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ̀yin lẹ́rán ẹ má bá bẹ̀bẹ̀ a jẹ́ pé ẹ̀ ń sọ pé ẹ̀yin lẹ fẹ́ dojú ìjà lẹ fẹ́ dájà ẹ̀sìn kalẹ̀ nílùú Ìṣẹ́yìn ṣùgbọ́n tó bá jẹ́ pé ihun tí arákùnrin yẹn ṣe kò sí nínú doctrine Christian kò sí nínú ìwà Christian kì í dẹ̀ sí ẹ̀yin pásítọ̀ nílùú Ìṣẹ́yìn lẹ fẹ́ lẹ́rán láti dá wàhálà ẹ̀sìn sílẹ̀ ẹ jẹ́ kó fèsì wàhálà tó dálẹ̀ sí rẹ̀ lọ́rùn pé kó lè bá a mọ̀ pé sùúrù àti ìwà ọmọlúàbí lèèyàn fi gbénú ayé téèyàn fi máa succeed sùúrù pẹ̀lú ìwà ọmọlúàbí lèèyàn fi gbé àwùjọ máròrò 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 ẹni tó rorò ìkóhùnyànjọ máròrò 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 torí ẹni tó rorò ìkóhùnyànjọ máròrò. If you want to be a pastor or if you want to be an Islamic cleric o gbọ́dọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù torí ẹni tó bá fẹ́ kó yẹn jọ kò gbọ́dọ̀ rorò kò gbọ́dọ̀ ya ìkà kò sì gbọ́dọ̀ ya ọ̀dájú ẹni ó bá kó yẹn jọ tó kó yẹn sábẹ́ kò gbọ́dọ̀ rorò kò gbọ́dọ̀ ya ìkà kò sì gbọ́dọ̀ ya ọ̀dájú ó gbọ́dọ̀ jẹ́ aláàánú man la yarhamu nasa la yarhamuhullahu ẹni tí kò bá ti yé jẹ́ tí bá máa ṣàánú fáwọn èèyàn Ọlọ́run ní máa ṣàánú tiẹ̀ náà ẹni tí kì í bá ti máa ṣe ìkẹ́ fún àwọn èèyàn Ọlọ́run ní máa kẹ́ òun náà ẹni tó bá jẹ́ ẹni tó bá máa kó èrò jọ ìwọ tó bá fẹ́ kó èrò jọ o gbọ́dọ̀ ní àwọn qualities yẹn lára òun náà ni pé o gbọ́dọ̀ jẹ́ aláàánú ènìyàn o gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní faradà o sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní sùúrù
pásítọ̀ yẹn èmi ò rò pé pásítọ̀ ni. A ní àwọn pásítọ̀ ládùúgbò láàrin ara wa tá a jọ ń gbé náà. Ìwà pásítọ̀ gbọ́dọ̀ jẹun tí ó máa wà jàgídíjàgan, máa sáyàn ládàá, máa lagi mọ́yàn lórí. Kí ló ẹ dákun, kí ló fẹ́ fi fà? Ó fẹ́ fi dá wàhálà ẹ̀sìn sílẹ̀ ni. Gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam nílùú Ìṣẹ́yìn, mo gbé kúdòsì fún yín fún sùúrù tẹ́ ẹ ní. Torí pé nígbà míì èèyàn á máa jàre tí ó padà jẹ̀bi téèyàn bá ti ní sùúrù. Ẹ dákun, sùúrù tẹ́ ẹ rọra ṣe tí Ọlọ́run ọba fi ń gbé ààrẹ fún yín lọ yìí. Ẹ dákun, ẹ má ṣèdájọ́ lọ́wọ́ ara yín lù Ìṣẹ́yìn o. Ẹ má lọ ká ẹnìkankan mọ́lé, ẹ má àtàkì ẹnìkankan. Òfin láàfin tó pásítọ̀ yẹn sẹ́, ó gbọ́dọ̀ dé gbangba ìdájọ́, ó gbọ́dọ̀ dé kóòtù, ó gbọ́dọ̀ dé kóòtù. Káwọn adájọ́ wá ṣe investigation nítorí tó fi fọ́gi mọ́yàn lórí, ẹ̀tọ́ tó ní tó fi kan ẹlẹ́ àlẹ́sẹ̀, ìyìn tí wọ́n bá rà nígbà rẹ̀ tó fi ṣe gbogbo yẹn, tó bá dé kóòtù kan lọ sọ. Ẹ̀yin bàbá nílùú Ìṣẹ́yìn, ẹ má ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ lélẹ́yìí o. Ẹ̀yin àfáà nílùú Ìṣẹ́yìn, ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ lélẹ́yìí o. Ẹ dákun, n tá ń sọ yìí mo fi àlùkùránì ṣẹ̀rí. Tó bá jẹ́ pé mùsùlùmí kan ló ṣe bẹ́ẹ̀ fún kírísítẹ́nì, bí mo ṣe ń sọ yìí náà ní ṣe máa sọ. Torí mi, mo kórìíra ìyànjẹ, mo kọ ìyànjẹ. I'm a comrade. I'm a comrade. And for somebody to be a comrade, that person should not tolerate nonsense. That person should not tolerate cheat or cheating. I'm no longer tolerate cheating in my life. I'm no longer tolerate cheating in my life. Mo kórìíra rẹ̀ púpọ̀. Kò sí tó bí n tó yẹ kí n support Yorùbá nation o. Cheating ni o, torí pé mo rí pé wọ́n yàn wá jẹ lórílẹ̀-èdè yìí. Nǹkan ẹyọ kan tó yẹ kí n support Yorùbá nation tí mo sì dúró lórí rẹ̀ dọ́là dédé pé àwọn Yorùbá, àwọn èèyàn wà lẹ̀ Yorùbá wọn àti ìṣetán ló jẹ́ ká relent, ló jẹ́ ká rọra dákẹ́. Ọmọ Yorùbá ò tí ì ṣetán láti gba Yorùbá nation. Nígbà táwọn tí à ń jẹ́ àwọn fún sí lẹ́yìn àwọn ò tí ì ṣetán, there is nothing we can do. Ọmọ Yorùbá ò tí ì ṣetán. Wọ́n sì ń ṣòṣèlú lọ́wọ́, wọ́n rí nǹkan jẹ lọ́wọ́. Ó dà pé nígbà tá a bá rí nǹkan jẹ mọ́, oníkálukú ọmọ ń tọ́tọ́, á mọ̀ ń tọ́kàn. Torí pé mo kórìíra ìyànjẹ, kéèyàn máa tẹ̀ tó èèyàn mọ́lẹ̀, kéèyàn máa yàn jẹ, tàbí kéèyàn máa lo agbára léèyàn lórí. Mo kórìíra ẹ̀ púpọ̀. Tó bá jẹ́ pé mùsùlùmí kan ló dánrú nǹkan yìí wò sí pásítọ̀, wàláhì bí mo ṣe jáde náà ni màá ṣe jáde. Torí ìdí eléyìí, ẹ̀yin ìmáàmù nílùú Ìṣẹ́yìn, ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ leléyìí o. Ẹ jẹ́ kọ́rọ̀ ìdè kóòtù. Ọlọ́pàá tí bá ń bá wọn bẹ̀bẹ̀, ẹ jẹ́ kí n pe orúkọ rẹ̀ wà nínú petition. Ọlọ́pàá tí bá ń bá wọn bẹ̀bẹ̀, ẹ jẹ́ kórúkọ rẹ̀ wà nínú petition tẹ́ máa lọ submit sọ́dọ̀ sí ọ́fíìsì IG. Salamu alaikum warahmatullahi wabarakatuh.